gbogbo ẹ̀yin ará ilé ní orúkọ Jésù tí ó ṣe iyebíye. Ìgbàgbọ́ mi ni wípé a bá yín ní ayọ̀ àti àlàáfíà. Àwa náà sì gbàládùra pé ògo àti ẹwà Kristi yóò máa farahàn nínú ilé yín. Gbogbo ìgbéyàwó tí àkùdé ti dé bá, a gbàdúrà wípé Jésù yóò dá wọn padà bọ̀ sí ipò. Ní ọ̀sẹ̀ tí ó kọjá lórí ètò tí dáósìsì fẹ́ gbé kalẹ̀ tí à ń pè ní ìlànà Ọlọ́run fún àṣeyọrí ètò ìgbéyàwó, ìfẹ́ àti ìbọ̀wọ̀ fún. Ní ọ̀sẹ̀ tó kọjá ẹ̀ka tí a sọ̀rọ̀ lé lórí òun ni ṣíṣe àfihàn ìyàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin nínú ìgbéyàwó. Ní ọ̀sẹ̀ yìí a ó tẹ̀síwájú nínú ẹ̀ka yìí nípa yíyẹ wò ní ọ̀nà mìíràn tó yàtọ̀ sí bí a ti yẹ̀ wò ní ọ̀sẹ̀ tó kọjá. Ní ọ̀sẹ̀ yìí ohun tá a máa yẹ̀wò ní títẹ́wọ́gbà ìyàtọ̀ náà láàrin ọkùnrin àti obìnrin nínú ìgbéyàwó. Mo gbà ládùúrà pé bí a ti ń lọ nínú ọ̀rọ̀ yìí, ilé kọ̀ọ̀kan àti àìní wọn Olúwa bá pàdé. Àmín. Kí n tó máa tẹ̀síwájú ní apá àlàáfíà mi, ẹni tí ó máa jẹ́ olùjíròrò ni ìyáàfin Fisáyọ̀ Ọmọníkẹ́ Ọláwọyè. Bàbá Fàmídẹ́ Ẹ̀sìk Babalọ́lá. Mo kí yín káàbọ̀ ní orúkọ Jésù. Kí ọ̀rọ̀ tí a fẹ́ sọ lónìí kó lè ní ìtumọ̀, kó lè yé wa dáadáa, a ó kà látinú ọ̀rọ̀ Ọlọ́run. Ìwé Oníwàásù orí 7 ẹsẹ̀ 13. Ó sọ wípé wo iṣẹ́ Ọlọ́run, nítorí pé ta ni ó lè mú èyí nìtọ́ tí ò ń ṣe ní wíwọ́. Ìwé Oníwàásù orí 9 ẹsẹ̀ 9. Máa fi ayọ̀ báyà rẹ gbé tí ìwọ fẹ́ ní gbogbo ọjọ́ asán ayé rẹ, tí ó fi fún ọ lábẹ́ oòrùn ní gbogbo ọjọ́ asán rẹ, nítorí èyí ni ìpè tirẹ̀ ní ayé yìí àti ohun làálàá tí ìwọ ṣe lábẹ́ oòrùn. Làálàá wa ò ní já sásán. Ọlọ́run á gbọ́ àdúrà wa. Tí a bá wo ibi méjèèjì tí a kà nínú ìwé Oníwàásù, ohun tí a ń gbìyànjú láti ṣe lónìí ni pé láti rán wa létí wípé ìyàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin ó jẹ́ èyí tí èmi àti ẹ̀yin tí a kò lè yí padà, àti wípé a gbọ́dọ̀ ṣe àmúlò rẹ̀ dáadáa tí a bá fẹ́ kí ayọ̀ ọ̀run kó máa farahàn nínú ìgbéyàwó wa. Mo dẹ̀ gbàgbọ́ wípé ayọ̀ ọ̀run á farahàn nínú ìgbéyàwó wa. Láti àsìkò ìwáṣẹ̀ nígbà ayé ọgbà Édẹ́nì tí Ọlọ́run fi ìgbéyàwó lọ́lẹ̀, Ọlọ́run ní lọ́kàn wípé ìgbéyàwó jẹ́ èyí tí yóò ní agbára, tí yóò sì wà kanrinkese, tí kò ní sí àbùkù níbẹ̀. Kò sí ohun tí ó ti yí òtítọ́ yí padà, ṣùgbọ́n ìdojúkọ àti ìṣòro ayé òde òní ti pọ̀ lápọ̀jù fún ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó. Òun ló ń jẹ́ kí ojú wa máa rí ohun tí ojú wa ń rí, kí etí wa máa gbọ́ ohun tí etí wa ń gbọ́, ìyàtọ̀ sí ohun tí Ọlọ́run ní fún ìjọ àti fún àwọn ènìyàn rẹ̀. Ọlọ́run kò ṣe àṣìṣe láti dá ènìyàn ní akọ àti abo. Ìyàtọ̀ gbọ́dọ̀ wà nípa ìrìnsí àti bí a ti lè mú ara dúró. Mi ò fẹ́ ká gbàgbé wípé ọkọ àti ìyàwó a ò mú wọn wá láti ìdílé kan náà, bẹ́ẹ̀ ni a ò bí wọn nípasẹ̀ òbí kan náà, bẹ́ẹ̀ ni a ò bí wọn ní àkókò kan náà, a ò sì bí wọn ní ilé kan náà. Tó bá rí bẹ́ẹ̀, àwọn méjèèjì ò lè máa hùwà bákan náà, wọn ò sì lè rí bákan náà. Ṣùgbọ́n fún ìgbéyàwó wa kó lè rí bó ti yẹ kó rí, ó yẹ ká gba ara wa bí a ti rí, kí ohun tí a wà níbí fún lónìí kó lè ní ìtumọ̀ dáadáa, kó lè yé wa. Àwọn ìbéèrè kan wà tó máa jẹ́ atọ́nà fún ìjíròrò wa. Ìyáàfin Ọláwọyè, mo fẹ́ kẹ́ ẹ sọ fún wa àwọn ìyàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin nínú ìgbéyàwó. Ẹ ṣé dádì. Àwọn ìyàtọ̀ tó wà láàrin ọkùnrin àti obìnrin ní ìgbéyàwó, a rí wípé Ọlọ́run dá ìgbéyàwó sílẹ̀ nínú ọgbà Édẹ́nì. Ọkùnrin jẹ́ alákòóso nínú ìdílé, ọkùnrin jẹ́ olórí nínú ìdílé,
ẹni tí ó fún àwọn ọmọ rẹ̀ ní orúkọ gẹ́gẹ́ bí a ṣe kà nínú Genesis orí kejì ẹsẹ̀ ìkọkàndínlógún títí dé ẹsẹ̀ ogún. A rí wípé ọkùnrin jẹ́ ọlọ́run kékeré nínú ìdílé. Ọlọ́run fi ọkùnrin ṣe orí bí Kristi jẹ́ olórí nínú ìjọ Ọlọ́run. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni obìnrin jẹ́ olùrànlọ́wọ́ nínú ìdílé. Ẹni tí a yà lára obìnrin tí ó ní ilé ọmọ. Obìnrin jẹ́ alákòóso ní gbogbo ẹ̀ka. Ó jẹ́ alábòójútó fún ọkọ. Ó dẹ̀ gbọ́dọ̀ jẹ́ aláfọwọ́sowọ́pọ̀ nínú ìdílé. Ẹ ṣé sà. Bàbá wa Fámúdẹ́yìn, ǹjẹ́ ẹ ní àfikún nípa ohun tí ìyá wa sọ? Àfikún ẹ ṣé. Ìyàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin nínú ìgbéyàwó. Ìkíní, ìyàtọ̀ wà nípa ohun tí a rí. A ti sọ pé ọkùnrin, obìnrin, ìyàtọ̀ tí wà níbẹ̀ yẹn. Ìkejì, òun ni ìbáṣepọ̀ láàrin àwọn ènìyàn sí ènìyàn. Bí àwa ọkùnrin bá ṣe lè máa bára wa lò, ó yàtọ̀ sí bí àwọn obìnrin ṣe máa bára wọn lò. So ìyẹn jẹ́ ìkejì. Tí a bá tún wò síwájú, ẹ pé nípa ọ̀rọ̀ sísọ gan, a rí pé ìyàtọ̀ wà láàrin ọkùnrin àti obìnrin. Bákan náà, nǹkan tí ọkùnrin tàbí àwọn méjèèjì tí wọ́n máa ń fẹ́, ó máa ń yàtọ̀ sí ara wọn lóríṣiríṣi ọ̀nà. Bí ọkùnrin ṣe ń fẹ́, ó yàtọ̀ sí bí obìnrin ṣe ń fẹ́. Bá tún wò síwájú sí ohun tí obìnrin tó kàkún, tí obìnrin máa ń kàkún, ọkùnrin ò kì í kàkún. Tá a sọ pé ẹ ká mójú kúrò bẹ́ẹ̀, ṣùgbọ́n obìnrin ó sì máa rú lọ. Atọ́kùn, gẹ́gẹ́ bí ẹ ṣe sọ, àwọn nǹkan wọ̀nyí yìí pọ̀. Tí a bá tún wò sí ìbẹ̀rù àwọn méjèèjì yàtọ̀ sí ara wọn. Ìbẹ̀rù ọkùnrin, nǹkan tí ọkùnrin ń bẹ̀rù. Ọkùnrin a máa bẹ̀rù pé báwo ni ilé ṣe fẹ́ dára, báwo la fẹ́ ṣe oúnjẹ, báwo ṣe fẹ́ ròyìn fẹ́ ìgbọ́ bùkátà ilé ọgbẹ́ mi. Ṣùgbọ́n ohun tó máa ń wà lọ́kàn obìnrin, ìbẹ̀rù tí wọ́n ní pé kí nǹkan máa lọ dé lẹ́tà kó ọkùnrin máa lọ já mi jù lẹ́, kó máa lọ kọ̀ mí, kó máa lọ ṣe báyìí, tàbí kó máa lọ fẹ́ obìnrin mìíràn. Ara kan yẹn ló dà pé ó fa ìyàtọ̀ tó wà láàrin ọkùnrin àti obìnrin. Àwa gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi, ìyáàfin, báwo ni ẹ ṣe rò wípé a lè ṣe káwọ́ ìyàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin nínú ìgbéyàwó? Báwo la ṣe lè káwọ́ àwọn ìyàtọ̀ yìí? Báwo la ṣe lè mú ìyàtọ̀ yìí kúrò tí nǹkan fi máa lọ déédé, tí nǹkan fi rí bó ṣe yẹ kó rí, tí ògo àti ẹwà Ọlọ́run á fi máa farahàn nínú ilé? Báwo la ṣe lè mú àwọn ìyàtọ̀ yìí kúrò? Ẹ ṣé dádì. Àkọ́kọ́ ni wípé nípa ìfẹ́ àìṣẹ̀tàn láàrin ọkùnrin àti obìnrin, nípa ká fi ọkàn tán ara wa, nípa kí obìnrin kó ní ìtẹríba fún ọkọ rẹ̀, nípa kí obìnrin kó ní ìbẹ̀rù ọkọ rẹ̀ ní ọkàn, kí ọkọ náà kó wá ní ìfẹ́ àìṣẹ̀tàn sí ìyàwó rẹ̀, kí obìnrin kó fi ọkọ rẹ̀ sí ipò ọkùnrin wípé ọkùnrin mà ní, olórí ni, adé orí mi ni, kí ọkọ náà wá fi ìyàwó rẹ̀ sí ipò pé obìnrin mà ní, ohun ẹlẹgẹ́ ni obìnrin. Àwa méjèèjì a gbọ́dọ̀ mọ́jà takàngbọ̀n nínú ìdílé pé tó bá jórí èmi náà jẹ́ ọrùn. A gbọ́dọ̀ ní ẹ̀mí ìbọ̀wọ̀ fún pátápátá, ká dẹ̀ rẹ ara wa sílẹ̀ nínú ìgbéyàwó wa. Nípa ìdí èyí, a máa rí pé ìkáwọ́ yìí á lè wà ní àárín ọkùnrin àti obìnrin. Bàbá wa, ǹjẹ́ ẹ ní àfikún? Àfikún méjì ní ìkíní. Ohun àkọ́kọ́ ni pé a gbọ́dọ̀ kọ́ mọ̀ wípé kì í ṣe ilé kan láti jáde wá. Tí àwọn méjèèjì bá yẹ kọ́kọ́ níyẹn lọ́kàn, ta ni nínú èrò wa, a lè mọ̀ bí a ṣe máa wà sí ara wa. Èkejì, kí a ní ẹ̀mí ìgbọ́ra ẹni yé, káwọn àtọkùnrin àti obìnrin wọ́n ní ìgbọ́ra ẹni yé. Bákan náà,
àwọn méjèèjì gbọ́dọ̀ ní ẹ̀mí ìfaradà, torí tí a bá ní ẹ̀mí ìfaradà a ní lè tẹ̀síwájú gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi. A gbọ́dọ̀ ní ẹ̀mí ìfaradà. Bákan náà ni pé a gbọ́dọ̀ máa fi sùúrù bá ara wa lò. Ohun ẹlẹgẹ́ ní Bíbélì pé obìnrin tó àwa ọkùnrin a níṣẹ́ lérí àyẹn láti ṣe. Nítòótọ́ lẹ́yìn tẹ́ wí yẹn rí sọ, a fi yé wa pé kìí ṣe ilé kan náà wọ́n ti bí ọkọ àtaya, kìí ṣe ẹbí kan náà wọ́n ti dàgbà. Oníkálùkù ló ní àkùdé tiẹ̀. Gẹ́gẹ́ bí ẹ ti sọ kémi náà fi kún, ó yẹ kí a gba ara wa bí a ti rí, kí a sì gbà wípé oníkálùkù ló ní àkùdé tiẹ̀. Tí a bá wo nǹkan tí lẹ́tà Paul sí àwọn ará Fílípì orí 7 ẹsẹ̀ 1 sí 8, ó sọ fún wa wípé ká pa ìfẹ́ ìmọ̀tara ẹni ká parun, ká lépa àlàáfíà pẹ̀lú ara wa, kí ọkàn wa kó ṣe bí ọkàn Kristi, kí a ní ìfẹ́ inú kan náà, kí a ní èrò kan náà, kí èrò wa kó dẹ̀ ṣe kíni kó ṣọ̀kan nínú gbogbo. Ọkàn ọkọ àti ìyàwó ó gbọ́dọ̀ ṣọ̀kan lórí ohun gbogbo. Kí ọkọ àti ìyàwó kí wọ́n ní inú kan sí ara wọn, ìyẹn ní pé èrò kan. Kí wọ́n máa ṣe ohunkóhun tó bá máa ṣe, kó má ṣe ní àṣehàn. Kọ́kọ́ má ṣe tiẹ̀ láṣehàn, kí ìyàwó má ṣe tiẹ̀ láṣehàn. Má yóò kù díẹ̀ lọ́wọ́ ọkọ tí ìyàwó bá ní kó ṣe kíni o, kó fi lé ọkọ lọ́wọ́. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Kí wọ́n dẹ̀ máa lépa àlàáfíà nígbà tó wà àti nígbà tí ó ṣe kíni o, tí ó wọ̀, gẹ́gẹ́ bí ìwé Róòmù ti wí orí 12 ẹsẹ̀ 18. Ó ní ẹ sa ipá yín níwọ̀n bí ó bá ti ṣe é ṣe láti máa wà ní ìrẹ́pọ̀ pẹ̀lú kíni o, pẹ̀lú gbogbo ènìyàn. So ọkọ àti aya ní gbogbo ìgbà wọ́n gbọ́dọ̀ máa sa ipá wọn láti wà ní ìrẹ́pọ̀. Ọ̀jọ̀gbọ́n kan sọ, ó ní ẹni tí ó ní ọ̀rẹ́ rere ó ní kò nílò díngí. Ó ní alábùkún fún ni ìgbéyàwó náà níbi tí ọkọ àti aya ti rí ara wọn bí ó ti tọ́ àti bí ó ti yẹ, tí wọ́n sì yanjú ìṣòro wọn ní ọ̀nà tí ò láriwo lọ́wọ́. Ó ní alábùkún ni fún wọn. Gbogbo ilé tó bá fẹ́ jẹ́ alábùkún fún, wọ́n gbọ́dọ̀ gbé Jésù ká iwájú wọn. Jésù á gbọ́ àdúrà wa. Àmín. Ilé wa á gún. Àmín. Ìbéèrè 3, ẹ jẹ́ ká wo ìwé Oniwaasu orí 7 ẹsẹ̀ 13. Kí ló ti wí? Wo iṣẹ́ Ọlọ́run. Wo iṣẹ́ Ọlọ́run. Nítorí pé ta ni ó lè mú èyí nìtọ́? Ta ni ó lè mú èyí nìtọ́? Tí òun ṣe ní wíwọ́. Tí òun ṣe ní wíwọ́. Ohun tí èèyàn ti bàjẹ́, Yorùbá ní ojú àpá kò jojú ara. Gẹ́gẹ́ bí a ti kà ní ibi tá a kà yìí, wọ́n wá bi wá léèrè pé fi èyí wé ohun tí ó yẹ kí ó jẹ́ ìkọ̀àsí wa sí ìyàtọ̀ láàrin ọkùnrin, láàrin ọkọ, láàrin obìnrin, láàrin aya nínú ìgbéyàwó. Kí ló yẹ kó jẹ́ ìhùwàsí wa nígbà tá a mọ̀ pé ẹni tó ti bà nǹkan jẹ́ kò lè túnṣe, bó tiẹ̀ túnṣe ojú àpá ò lè ṣe kíni, kò lè jojú ara. Bàbá wa, kí ló yẹ kó jẹ́ ìhà wa, ìyàwó ló yẹ ká kọ sí? Àṣẹ. Gẹ́gẹ́ bí ìbéèrè yìí àti ìtọ́sọ́nà tá a sọ, ohun àkọ́kọ́ máa kọ́ jẹ́ ká wo ìwé Éfésù orí 5 ẹsẹ̀ 17. Nítorí pé ẹ má ṣe jẹ́ aláìlóye, ṣùgbọ́n ẹ máa mòye ohun tí ìfẹ́ Olúwa já sí. Ìwé nǹkan tó sọ fún àìpé ká tó lè sọ pé tí a bá fẹ́ kọ̀rẹ́tì kan tàbí a fẹ́ ṣàtúnṣe lórí ìkankan, a gbọ́dọ̀ lóye nǹkan tí a fẹ́ ṣiṣẹ́ lé lórí. A gbọ́dọ̀ lóye kí ni ìgbéyàwó tí mo fẹ́ ṣe yìí, tàbí arábìnrin tí mo fẹ́ gbé níyàwó tàbí arákùnrin tí mo fẹ́ gbé níyàwó gbọ́dọ̀ lóye kí ni ọ̀rọ̀ Ọlọ́run sọ, kí ló sọ lórí rẹ̀. Èyí àkọ́kọ́. Èkejì, tá a bá wò àpẹẹrẹ Jésù Kristi, òun ló gbọ́dọ̀ jẹ́ àpẹẹrẹ fún wa
nípa ìgbéyàwó. Bákan náà tí a gbọ́dọ̀ gbé ìgbé ayé wa gẹ́gẹ́ ní ìbámu pẹ̀lú ohun tí a ti kà nínú ìwé Oniwaasu, àti pé a gbọ́dọ̀ máa fi ilé wa tàbí ìgbéyàwó wa ká máa fi wé ìgbéyàwó àwọn ẹlòmíràn pé nígbà nílé báyìí ní ìgbéyàwó báyìí. Rárá, ohun tó gbọ́dọ̀ jẹ́ òdiwọ̀n tiwa òun ni Kristi. Tó dáa ní gẹ́gẹ́ bí Kristi ti jẹ́ orí ìjọ, bẹ́ẹ̀ náà ni ọkọ jẹ́ orí aya. Tá a bá ti lè wò yẹn, a wo irú ìgbé ayé wo ni Kristi fẹ́ ká gbé. Tá a bá ti lè tẹ̀lé, a rí pé ohun tó ti wọ tẹ́lẹ̀ á jẹ́ àádùn. Tá a bá lè gbé ìrìnàjò wa lérí ìfẹ́ Kristi. Bákan náà, obìnrin ó gbọ́dọ̀ máa tẹríba nínú gbogbo pẹ̀lú ìgbé ayé ìrẹ̀lẹ̀ àti bíbu ọlá fún ọkọ rẹ̀. Ní ìparí, tí a lè sọ ni pé ìgbé ayé ìfẹ́ Kristi gbọ́dọ̀ wà fún àwọn méjèèjì tó jẹ́ tọkọtaya. Ìgbé ayé wa ó gbọ́dọ̀ wà ní ìbámu pẹ̀lú ìfẹ́ Kristi. Olúwa ràn wá lọ́wọ́. Àmín. Ìyáàfin jẹ́ láfikún. Àfikún kékeré tí mo ní ni wípé kí àwọn méjèèjì gbà pé kò sí àbùjá kankan nínú ìgbéyàwó àwọn. That is, kò sí alternative. Àwọn olùmọ̀ pé kò sí alternative nípa fífi ayọ̀ gbé nínú ìfẹ́ Ọlọ́run lójoojúmọ́. Kí ìyàwó kó sì ní ìtẹríba tó péye fún ọkọ rẹ̀. Kí àwọn gbà yìí pé ìyàwó yìí o kò ní ti ọwọ́ tèmi bàjẹ́. Táwọn ti sọ pé ìgbàwó yìí kò lè tọwọ́ mi bàjẹ́. Tọkọ náà rí pé kò lè tọwọ́ mi bàjẹ́. A máa rí pé lójoojúmọ́ la máa gbéra wa sí orí òdiwọ̀n. Torí pé ìyàwó kì í ṣe ọgbọ́n orí ènìyàn, ó wá láti ọ̀dọ̀ Ọlọ́run ni. Kí wọ́n wà ní abẹ́ ìtẹríba Ọlọ́run. Tí wọ́n ti ní gbogbo àwọn eléyìí, a máa rí gbogbo tó ti wọ́ yẹn á di títọ́ nínú ìdílé. Ọlọ́run á dẹ̀ ràn wá lọ́wọ́. Tí mo bá gbọ́ ohun tí ẹ wí dáadáa, àkọ́kọ́ ẹ ní àpẹẹrẹ Kristi sí ìjọ ó gbọ́dọ̀ jẹ́ àpẹẹrẹ ìgbéyàwó wa. Ọkọ gbọ́dọ̀ sọ pé mo gba ìbáṣepọ̀ Jésù Kristi pẹ̀lú ìjọ gẹ́gẹ́ bí àpẹẹrẹ ìgbéyàwó mi. Aya náà gbọ́dọ̀ sọ pé mo gba àpẹẹrẹ Jésù Kristi sí ìjọ gẹ́gẹ́ bí àpẹẹrẹ fún ìgbéyàwó mi. Gẹ́gẹ́ bí ìwé Éfésù orí 5 ẹsẹ̀ 22 àti 23 ti sọ. Ó ní ẹ̀yin aya, ẹ máa tẹríba fún àwọn ọkọ yín gẹ́gẹ́ bí fún Olúwa. Nítorí pé ọkọ ní ṣe orí aya gẹ́gẹ́ bí Kristi ti ṣe orí ìjọ ènìyàn rẹ̀, òun sì ni olùgbàlà ara. Praise the Lord. Tí n bá tún wo ibẹ̀ yẹn dáadáa, ó ní pé kọ́kọ́ kó gbàgbọ́, kíyàwó kó gbàgbọ́ pé mi ò ní fi ìyàwó tèmi, ìgbéyàwó tèmi wé ìgbéyàwó ẹlòmíì. Mi ní fi ìgbéyàwó Mr. Lágbájá, Mrs. Lágbájá ṣe òdùwọ̀n fún ìgbéyàwó mi. Gẹ́gẹ́ bí lẹ́tà Paul sí àwọn ará Kọ́ríńtì kejì ti wí orí 10 ẹsẹ̀ 12. A kò gbọ́dọ̀ dá ara wa pọ̀ mọ́ àwọn kan tí wọ́n yin ara wọn tàbí kí a fi ara wé wọn. Fúnra wọn ni wọ́n ń ṣe òṣùwọ̀n tí wọ́n fi ń wọn ara wọn. A rí pé a ò lè fi òṣùwọ̀n ti ayé wọn ohun ti ọ̀run. Tí a bá tún wo bẹ̀yẹn dáadáa, ó ní pé lọ́kọláya gbọ́dọ̀ gbé ìgbé ayé wọn fún Jésù nínú ohun gbogbo. Wọ́n gbọ́dọ̀ gbé ìgbé ayé wọn fún tani o, fún Jésù nínú ohun gbogbo. Ẹni gẹ́gẹ́ bí ìhìnrere Jòhánù orí 9 ẹsẹ̀ 28 ti sọ. Ó ní ẹnikẹ́ni kò lè já ìjọ lọ́wọ́ Jésù. Bẹ́ẹ̀ náà ni ọkọ gbọ́dọ̀ gbàgbọ́ pé ẹnikẹ́ni kò lè já ìyàwó òun lọ́wọ́ òun. Aya náà gbọ́dọ̀ gbàgbọ́ pé ẹnikẹ́ni kò lè já ọkọ òun lọ́wọ́ òun. Yàtọ̀ sí yẹn, àpẹẹrẹ Kristi àti ìjọ
èyí tó bá ọkọ wíwà ń bẹ̀. Tí a bá wo ẹsẹ̀ ìkẹtàléníọgbọ̀n yẹn, ẹsẹ̀ ìkẹtàléníogún yẹn, ó ní nítorí pé ọkọ ní í ṣe orí aya gẹ́gẹ́ bí Kristi ti ń ṣe orí ìjọ rẹ̀, òun sì ni olùgbàlà ara. Ibẹ̀ yẹn sọ fún wa pé ọkọ gbọ́dọ̀ rí ara ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó gbọ́dọ̀ máa lépa àṣeyọrí ẹbí, ìpèsè ẹbí, bíbá ìní ẹbí pàdé. Ó gbọ́dọ̀ rí ara ẹ̀ gẹ́gẹ́ bí àlùfáà nínú ilé. Ó gbọ́dọ̀ rí ara ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó gbọ́dọ̀ bá ìní ayé ẹ̀ pàdé nípa tẹ̀mí, nípa tara àti nípa ohun gbogbo. Gẹ́gẹ́ bí ìwé Hébérù orí 13 ẹsẹ̀ 5 ti sọ, ó ní kí ọkàn yín má ṣe fà sí ìfẹ́ owó, kí ohun tí ẹ ní kí ó ṣe kíni, kí ó tó yín. tó ọkọ kò gbọdọ̀ lépa owó kó gbàgbé ẹbí, ìyàwó náà gbọdọ̀ lépa owó kó gbàgbé ẹbí. Ohun gbogbo gbọdọ̀ wà ní ìwọ̀ntúnwọ̀nsì ní ọ̀nà tí ìgbéyàwó wọn á fi rí bí Ọlọ́run ti fẹ́. Bí ibẹ̀ ń ṣe sọ bẹ́ẹ̀ náà ni àpẹẹrẹ Kristi àti ìjọ wà fún ìgbéyàwó ní ẹsẹ̀ 22 yẹn. Ó ní kí aya kó ṣe kíni, kó tẹríba fún ọkọ, kó bu ọlá fún ọkọ. Kì í ṣe pé kí àlùfáà wọlé kó fẹsẹ̀ méjèèjì kúnlẹ̀ fún àlùfáà ìjọ rẹ̀, kọ́kọ́ ẹ wọlé kó ní ẹ káàbọ̀. Ọlá tó bá bù fún ọkọ ẹ ló gbọ́dọ̀ bù fún ẹlòmíì. Ọlá àtẹlòmíì kò gbọ́dọ̀ ju ti ọkọ tó gbé ọ sílé gẹ́gẹ́ bí ọkọ lọ. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Wọ́n gbọ́dọ̀ fẹ́ràn ara wọn. Ọkọ gbọ́dọ̀ fẹ́ràn aya, ó gbọ́dọ̀ fẹ́ràn àwọn ọmọ. Ìfẹ́ àìṣẹ̀tàn, ìfẹ́ aláìlábùlà ó gbọ́dọ̀ máa farahàn láàrin àwọn méjèèjì. Ìyáàfin, kí lẹ ní tẹ́ fẹ́ káwọn ará ilé dìmú nínú ohun tí a sọ yìí? Kí lẹ fẹ́ káwọn ará ilé dìmú? Ohun tí mo fẹ́ kán dìmú ni wípé kí àwọn obìnrin kí á ní ẹ̀mí ìtẹríba fún àwọn ọkọ wa, kí á jẹ́ onírẹ̀lẹ̀ àti olùfaradà fún ara wa. Ìyẹn ni pé káyà mọ́ sọ pé òun bá ọkọ figagbága. Bẹ́ẹ̀ ni sà. Kí á sì ní ẹ̀mí ìdáríjì fún ara wa, torí pé ọ̀pọ̀lọpọ̀ ìdílé kò sí ẹ̀mí ìdáríjì. Ó ṣẹ̀ mí nígbà kan, mi ò ní dáríjì. A ní láti ní ẹ̀mí ìdáríjì tòótọ́ fún ara wa. Nípa ṣíṣe eléyìí, gbogbo ohun tó ti wọ́ yẹn á di títọ́ lórúkọ Jésù. Bàbá, kí lẹ fẹ́ káwọn ará ilé dìmú? Ìmọ̀ràn mi sí gbogbo àwọn olùgbọ́ wa lórí ètò yìí ò ní pé kí olúkúlùkù àti ọkùnrin àti obìnrin kí a ṣe ojúṣe wa gẹ́gẹ́ bí ó ti tọ́ àti bí ó ti yẹ, jẹ́ ìmọ̀ràn mi fún àtọkọ àti ìyàwó. Ẹ̀yin ará ilé, ọ̀kan lára àwọn àwáwí tí ó wọ́pọ̀ lóde òní nínú ìbáṣepọ̀ ọkùnrin àti obìnrin ni wípé o kò sáà ní òye nípa mi, tàbí ní ọ̀nà mìíràn o fẹ́ kí n dàbí rẹ pátápátá. Èyí kì í ṣe bí ó ti yẹ kí ó rí. A kò sì gbọ́dọ̀ ṣe àyípadà rẹ̀ rárá. Ọkùnrin àti obìnrin yàtọ̀ sí ara wọn. A sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìyàtọ̀ yìí. Ọkọ kò gbọ́dọ̀ retí tàbí kí ọkọ fẹ́ kí aya bẹ̀rẹ̀ sí ronú ní ọ̀nà tí òun gbà láti ronú àròjinlẹ̀. Bákan náà ni aya kò gbọ́dọ̀ retí kí ọkọ rẹ̀ bẹ̀rẹ̀ sí rí ohun gbogbo gẹ́gẹ́ bí ìwòye àti ìmọ̀lára tirẹ̀. Àwọn méjèèjì gbọ́dọ̀ ṣe àpọ́nlé àwọn ìyàtọ̀ tí Ọlọ́run ṣe ètò rẹ̀ sínú olúkúlùkù wọn. Ọkọ gbọ́dọ̀ rí aya bí Ọlọ́run ti fẹ́ kó rí. Aya náà gbọ́dọ̀ rí ọkọ bí Ọlọ́run ti fẹ́ kó rí. A ò gbọ́dọ̀ wo ibi tí ẹnìkọ̀ọ̀kan wá kù sí. A ò dẹ̀ gbọ́dọ̀ sọ wípé o gbọ́dọ̀ dàbí mo ti dà tàbí mo gbọ́dọ̀ dàbí lágbájá ti dà. Ọlọ́run fún obìnrin ní oore ọ̀fẹ́ láti lè sọ̀rọ̀, ṣùgbọ́n ọkùnrin ò lè sọ̀rọ̀, ó gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀. Ọlọ́run fún obìnrin láti kó èèyàn mọ́ra. Ìyẹn náà ò mí pé ọkùnrin ò kó èèyàn mọ́ra, ṣùgbọ́n a gbọ́dọ̀ rí ara wa lọ́kan. Ìgbà náà nílé máa rí bó sì yẹ kó rí. Ohun tí mo fẹ́ kí gbogbo wa ká ronú lé lórí, àti ọkùnrin àti obìnrin àti gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, ǹjẹ́ ò ń ṣe àpọ́nlé àwọn ìyàtọ̀ tí ó ṣe iyebíye tí Ọlọ́run ṣètò sínú iṣẹ́ ìṣẹ̀dá tí a ń pè ní ènìyàn? Ǹjẹ́ mi àtẹ̀yin ǹjẹ́ à ń ṣàpọ́nlé ẹ̀?
ẹsẹ̀ àkọ́sórí wa tí mo fẹ́ kí gbogbo akájọ ronú lé lórí ó wà nínú ìwé Oniwaasu orí 9 ẹsẹ̀ 9. Ìyáàfin. Ìwé Oniwaasu orí 9 ẹsẹ̀ 9 tí ó kà báyìí wípé máa fi ayọ̀ bá aya rẹ gbé. Máa fi ayọ̀ bá aya rẹ gbé. Tí ìwọ ti fẹ́ ní gbogbo ọjọ́ asán rẹ. Tí ìwọ ti fẹ́ ní gbogbo ọjọ́ asán rẹ. Tí ó fi fún ọ lábẹ́ oòrùn. Tí ó fi fún ọ ní abẹ́ oòrùn. Ní gbogbo ọjọ́ asán rẹ. Ní gbogbo ọjọ́ asán rẹ. Nítorí èyí ni ní ìpín tìrẹ ní ayé yìí. Nítorí èyí ni ní ìpín tìrẹ ní ayé yìí. Àti nínú làálàá tí ìwọ ṣe lábẹ́ oòrùn. Àti nínú làálàá tí ìwọ ṣe ní abẹ́ oòrùn. Tí ẹ bá ní ìbéèrè tí ẹ fẹ́ ká bá yín tan ìmọ́lẹ̀ sí, ẹ jẹ́ ká lo WhatsApp wa tàbí sẹ̀rẹ̀ message. Nọ́mbà tí a máa fi ránṣẹ́ sí nìyí: 0 8 1 4 7 1 9 4 7 3 3 081 47 19 47 33. Mo gbà á ládùúrà wípé Olúwa ṣe ilé wa ní ilé aláyọ̀. Àmín. Mo gbà á ládùúrà wípé búburú kò ní súnmọ́ àgọ́ wa. Àmín. Mo gbà á ládùúrà wípé rere ló máa bá wa gbé. Àmín. Ó tún di ọjọ́ mẹ́jọ lórúkọ Jésù Kristi Olúwa wa ká fi ayọ̀ pàdé. Ó dìgbà kan náà.